Hello everyone, welcome to Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you. And if you're new here, welcome. Thank you for being part of the family. Please don't forget to hit on the share button, likes, and subscribe. Don't forget to hit on that notification bell for more upcoming videos. And in the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. After tí owó ní kókó ti ní kó jókòó sáàjì ṣẹ́rí àbọ̀rọ̀ ẹ̀yin lẹ́yìn ní platform yín but nǹkan táwọn èèyàn tó fi ń bá yín jà fún nìyẹn Paparazzi nǹkan tó ń bú yín fún nìyẹn láti ìbẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ tí ò bá nídìí obìnrin ìjákúmólú ẹ má fi àkáǹtì yín gbowó fún wọn mọ́ ẹ má fi àkáǹtì yín gbowó fún Yomi. Everybody ló ní àkáǹtì Yomi ti torí ìyẹn bó bí Yomi ṣe wà yẹn kò fẹ́ kẹ́nìbọ̀dì gbowó sínú àkáǹtì ẹ̀ tìtorí ẹ̀ ní Yomi tó ṣe gbé receipt sí orí tó ṣe gbé teller àbí receipt or kíní account number tó ṣe gbé sí orí page ẹ̀ ó dẹ̀ pin ẹ̀ pa síbẹ̀ ó pin ẹ̀ sókè ni so kò sí pé bóyá o débẹ̀ o bá àkáǹtì Yomi bẹ̀ because Yomi fẹ́ pé kán máa sanwó yẹn direct sínú àkáǹtì òun ni òun ló ṣe gbé síbẹ̀ kò fẹ́ kán gba owó sínú àkáǹtì ẹ̀ pé kán gba owó sínú àkáǹtì ara èèyàn so that is just it nǹkan tèmi máa sọ nìyẹn nǹkan tí mo máa sọ nìyẹn so panelist tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ lọ sọ́dọ̀ ti ọ̀rọ̀ Mr. Lati ṣó ti yé yín ẹ má sọ̀rọ̀ débẹ̀ but Yomi yẹn ta ti ń sọ látẹ̀ǹkan òun ni ká sọ̀rọ̀ sí that is nǹkan tèmi máa sọ nìyẹn ṣé kí ni yóò charge we talk about that. Fóònù yóò charge ṣá. Ok Ìyá Ọ̀yọ́ mute látàárọ̀ ní kí ló dé. Ìyá Ọ̀yọ́ ti sùn sórí ṣe. Ìyá Ọ̀yọ́ ti sùn. Ẹ ti dìlé wa pẹ́pẹ́pẹ́pẹ́. Ok sorry. Ẹ ti dìlé wa pẹ́pẹ́pẹ́pẹ́ Ìyá Ọ̀yọ́ ti sùn. Ìyá Ọ̀yọ́ ti sùn ẹlẹ́rẹ́ ni. Ó yẹ kúrò àpẹẹrẹ fẹ́ sọ̀rọ̀. Ẹ wọ ẹ jẹ́ mi sáré sọ̀rọ̀ ṣe rí ọ̀rọ̀ Yomi Ọlọ́run ọ̀rọ̀ Yomi ti sú wa ẹni tó máa ti wáyé Olúnàgún wàhálà òun náà ni ó máa ti lọ rẹ o àwọn tó gbé olè wọnú J4M àwọn náà ni wọ́n wá ru nǹkan wọn bọ́ ta ẹni sùúrù kó tó di woro sí woro Yomi aláǹkan gáàsà o. Wúràbùnmi ẹni sùúrù náà wọ́n ní Títí Kush ní they will still come for you tomorrow. Sister Lati, Sister Comfy Lati will still throw you sub tomorrow. Kò sí problem. Ẹ̀yin ẹ fìyẹn lẹ̀ kò sí problem. They will still come for you. Ó ti bọ́gà wa lára mu. Kò sí problem. Ẹ má worry. Ó ti bọ́gà wa lára mu. Kò sí problem. Tó bá ṣe Mr. Lati, I will still. Ó ti bọ́gà wa lára mu. Ẹ̀yin sì tó bá ṣe Mr. Lati ni wọ́n ti throw sọ́ọ̀bù sí mi pé èmi ń la òbò mọ́lẹ̀. Mr. Lati ni mo la òbò mọ́lẹ̀ pé màmá play show òní show wọ́n ní mo la òbò mọ́lẹ̀ Lati Sneh ni mo la òbò mọ́lẹ̀ sórí chair màmá play show òní show màmá ganu sí kiri màmá analyze show òní show. Alele tó lẹpọ̀ mọ́lẹ̀ ń tọ́. Kò sí problem. But ibi tí problem máa wà ní wípé panelist ó bá lóun ganu sí o
Okay. Ó dáa, kò sí problem. Mo ń retí panelist tó máa lóun ganu sí. Òun ganu sí mi. Torí èmi ò ganu sí anybody tí mo bú, mi ò dẹ̀ bú Mr. Lati. Èmi dẹ̀ control comment section mi. Mo control comment section mi. Even though bó ṣe ń bú mi ní abẹ́ comment. Mr. Lati wọ́n máa bú mi ní abẹ́ comment section yín. Ẹ máa ka comment section báyìí máa gbójú kúrò ńbẹ̀. Ẹ wá máa gbé ní agbójú tó bá ti di comment section tẹ́ẹ̀dẹ̀ máa rí mi. Tí wọ́n dẹ̀ ń bú mi ní abẹ́ comment section. Ó tó stage kan nígbà tí wọ́n bú mi. Ó tó stage kan onílé wà first. Àti sọ pé comment section. Comment section. Ẹ̀rọ. Ṣó ti yé yín? Onílé wà first. Mr. Lati, panelist yín ló wà first láti check comment section. Ẹ̀yin dẹ̀ ń ka comment section, wọ́n dẹ̀ ń bú mi. But mo dákẹ́. Mr. Lati, mo dákẹ́. But èmi ò ní bú yín. Èmi á dẹ̀ check comment section tèmi. Ẹ ti understand? Kò sí problem. But èmi ò ní sọ pé kí kọ́ máa throw sọ́ọ̀bù sí mi lọ́la. Mi ní sọ bẹ́ẹ̀. But any panelist yín tó bá sọ pé òun fẹ́ ganu sí kọ́ńfì ó máa gà tán ni. Ó máa ṣe kí ni? Ó máa gà tán. So ẹ sọ̀rọ̀ tí Yomi là ń sọ sìn. Ẹ wo ọ̀gá wa ẹsẹ̀ ni àwa náà ti mọ̀ pé wọ́n ganu sí i yóò di woro sí woro lọ́la torí bọ̀dá yín ni ẹ mọ̀ fọwọ́ wọ́nú bẹ́ẹ̀ sí fọwọ́ wọ́nú bọ̀ látijọ́ iná ni ẹ mọ̀ fọwọ́ wọ́nú ni ẹ mọ̀ fọ́ kò síbi tẹ́tí ẹ̀gbọ́n yín sí ọ̀gá wa ṣe rí wọ́n ní ẹjẹ́ nǹkan ọmọ fẹ́ sáré sọ̀kan kékeré lórí pé wọ́n lé làbọ̀ mọ́lẹ̀ ṣe bóbìnrin lẹ́yìn àwọn tí ń la pọ̀n mọ́lẹ̀ náà káwọn náà kẹ́pọ̀n wọn kúrò nílẹ̀ orú tí mú sí àtàn fi ń jókòó kẹ́pọ̀n kúrò nílẹ̀ díẹ̀ káwọn náà mọ́ yé la pọ̀n mọ́lẹ̀ mọ́ dẹ́nsẹ́ rí Yomi ń tiẹ̀ Ọlọ́run àwọn ẹni tí ó mọ àti wáyé Olúnàgún ni wọ́n ní yóò mọ àti lọ rẹ̀ ṣe ráwọn tó gbé Yomi wọlé àwọn náà wọ́n mọ̀ bí wọ́n ṣe ru òkú ìyá wọn lọ ẹjọ́ ẹ jẹ́ ká lómi máa sọ̀rọ̀ náà 1 minute. Okay, ìyá Ọ̀yọ́ ti sùn sexy me bóyá sexy me gan ti lọ ganu síbòmí. ẹ jẹ́ káwọn èèyàn sọ àwọn aláàbáṣọ wà wà nílé. Akeem wúrà bòmí ó ga o ó dà pé léètò oníwò ni wọ́n fi jó yín lẹ́nu. ẹ jẹ́ kí Akeem sọ̀rọ̀. Akeem ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. Ẹ kálẹ́ Mummy Coffee sexy me ìyá Ọ̀yọ́ ẹ kálẹ́ wọn. This today will be my first time. Mo ti máa ń wò yín tipẹ́ even lálẹ́ àná wà lórí show yín tí àwọn sexy me lọ fi kúrò lórí show yín even gan láàárọ̀ yìí mo wà lórí show sexy me náà láàárọ̀ yìí nǹkan máa ń wo everybody ni. Ẹ jẹ́rìí Sister Coffee mọ ọkọ tó lọ́run ṣe fún yín èmi believe pé Ọlọ́run ti gbà fún yín gidi gan. Ẹ má bínú ó ní kọ̀ọ̀kan tó fà á first time mi ti máa gùn kiri láyé mi tí máa sọ lórí TikTok rẹ̀ bẹ́ẹ̀ kàn máa ń wo everybody ni. Mo rántí tí bá ń lọ síbi iṣẹ́ láàárọ̀ náà tí bá wà lórí kẹ̀kẹ́ tí mo lọ síbi iṣẹ́ ní ìdájí mo rántí ìgbà kan jẹ́ pé ọ̀rọ̀ Mohbad ló dọ́dọ̀ máa tó wà ní Abuja yẹn jẹ́ pé máa ń fi earpiece sétí tí bá wà lórí bag tí mo lọ síbi iṣẹ́ yẹ̀wò ní táìmù òtútù yẹn láàárọ̀ kùtùkùtù so máa ń gbọ́ èyí tó ń pè ní Papariano yẹn náà pàtó mo rí pé 90 ti ń change ó ti ń towards bàbá mo delete ọgbọ́n ẹ̀kọ́ lórí aago mi ẹ má bínú fẹ́ sọ̀rọ̀ mi ìbú láti sinẹ́ mi ìbú wọn o ẹ ti àwọn Yorùbá máa ń pè kán ní ọ̀bọ igi súnmọ́gi lọ́bọ̀ ṣe ń bẹ́ sórí igi káàkiri ẹ má bínú pé mi mọ̀ ó yẹn parada ok nípa ọ̀rọ̀ láti sinẹ́ ẹ ti rí
máa ní nǹkan kan tí Lásìsínẹ́ máa ń ṣe. No. ẹni sùn mí ìbú wọn. mi ìfẹ́ no ṣẹ́rí no tí n bá pé mo sọ̀rọ̀ pé mo sọ̀rọ̀ tí mo kàn fi sọ pé bóyá mo fi fún ọ ládvice àbí pé bóyá mo sọ observation mi àbí nǹkan yẹn ò mí pé bóyá no mi ìfẹ́ kẹ́ ẹ sọ bóyá nǹkan tẹ́ observe àbí bóyá kìíní mi ìfẹ́ kẹ́ ẹ sọ because ṣẹ́rí Lásìsínẹ́ ṣẹ́rí ó máa difficult fún mi láti sọ pé bóyá mo fẹ́ bú ẹni ẹni tí justice and because justice seeker ni wọ́n true justice ni wọ́n ṣó ti yé yín if àwọn èèyàn náà fẹ́ máa bà platform yẹn jẹ́ so èmi ò èmi ò mọ̀ ṣá mi ò mọ̀ àwọn náà ní platform wọn so ẹ máa sọ̀rọ̀ lọ sí ọ̀dọ̀ wọn ṣó ti yé yín ẹ máa sọ̀rọ̀ lọ sọ́dọ̀ wọn Yomi èmi sọ̀rọ̀ ẹ̀ ń sìn Yomi. ó dà mo ti gbọ́ ẹ ti rí ọ̀rọ̀ Yomi tẹ̀ ń sọ yẹn tẹ́ ti rí Yomi sàkámà ń jẹ Yomi ń lò fún everybody tẹ́ ti rí gbogbo mi ókè mi sọ Lásìsínẹ́ ẹ ti gbogbo ó gbọ́ ìwà yẹn àpapín ló ń ṣe máa ń wò wọ́n mo follow Lásìsínẹ́ tẹ́lẹ̀ mo ò follow wọn ni trump yẹn àpapín ni gbogbo wọn máa ń ṣe níbẹ̀ yẹn tí torí ẹ̀ lọ yẹn sọ ẹ ti rí Dublin lọ́wọ́. Akeem ó dà pé ẹ lè sọ nǹkan mi àbí ẹ lè sọ nǹkan mi ẹ já gbàgbé ń gbà yẹn bóyá kẹ mo ti bá yín ọ̀gá wa àgbà ẹ jẹ́ kí Daddy Akeem náà ganu sí díẹ̀ first time wey ẹ jẹ́ àfiṣẹ́ ọ̀gá wa àwọn náà bá lùkèwé tó bá ti dìgbà ti yín àwọn náà bá lùkèwé tó ṣẹlẹ̀ ní Akeem tẹ́ bá tẹ́lẹ̀ ìsọmísọ yìí kò ní fi kẹ́ dárúkọ ẹ má dárúkọ ẹ máa gbọ́ mo wà lọ́dọ̀ yín láàárọ̀ yìí ṣẹ́rí ẹ̀yin nífẹ̀ẹ́ sexy mi mo wà lọ́dọ̀ yín láàárọ̀ yìí mo ṣáà gbọ́ táwọn èèyàn ń sọ̀rọ̀ náà but mo máa rí pé Sister Coffee ẹ̀yin máa kì í fẹ́ mo rí pé ẹ fún Lásìsínẹ́ respect gan but máa rí wọn bọ́ ẹ máa ń bu yín lọ́dọ̀ wọn náà ṣọ́ọ̀ mi ẹ̀yin pẹ̀ kò sí táwọn kan bá ti dárúkọ Lásìsínẹ́ báyìí ẹ máa ṣe kí ẹ máa ní no èmi lára respect ẹ fún èmi ṣe ìbọn táwọn wàá respect yín ẹ má worry ẹ gbàjẹ́ lọ́wọ́ anybody now. ẹ má worry sí ẹ má worry tèmi yé mi ẹ má worry sí ẹ má worry ọ̀rọ̀ Yomi là ń sọ. Yomi scam everybody Yomi scam gbogbo wọn ni ṣé yẹn mo tún gbọ́ pé wọ́n ló ti fẹ́ gba ọ́fíìsì sí ṣé Lẹ́kì náà ibo ló fẹ́ gba ọ́fíìsì sí Yomi ti bá wọ ọ̀rẹ́ títí bàbá kò pé ọ̀bọ yìí wẹ́ẹ́ ṣá kí àwọn tó ń dáwó fún Yomi kọ́ máa dáwó fún lọ tó bá yá pẹ́ ojú wọn ká á mọ̀ pé ọ̀gbágbá làwọn dáwọ́ fún gbogbo àwọn ẹgbẹ́ tó ń ṣe móvì gbogbo wọn ti sún kò ní YouTube wọ́n ti ṣe móvì tó ní lórí Netflix lórí Prime ló gbọ́n ṣe òun ó gbé ìdíjọ síbẹ̀ dẹ́gbẹ́ ìdílarí bẹ́ẹ̀ ni pé dídé pápá sí ìdí àti bí obìnrin ó máa ṣe bí obìnrin ó máa rojọ́ iṣẹ́ lòun ró ni mo máa ń gbọ́ pé ẹni tó bá ń rojọ́ ọ máa ń gbẹ̀rẹ̀ eléyìí tó tóbi sídìí orí wa kéré kí ló dé ẹ wò mo ti sẹ́kọ̀ọ́ tí kò fẹ́ sọ nìyẹn sẹ́kọ̀ọ́ fi mo gbádùn iṣó yín Ọlọ́run máa fún yín ṣe ẹni wáyé láìláì láti Ọlọ́run bá ẹ ṣe. ẹ wo ẹ jẹ́ kí n kọ̀ntínú ọ̀rọ̀ mi lọ lẹ́ẹ̀kan ọ̀gá wa sẹ́rí ilé ayé tá a wà ní ẹ̀sìn ẹni tó bá respect yín ni respect ẹni tí ò bá respect yín ẹ̀yin gẹ má fún ní respect èmi ò ní sọ jù bá ń lọ torí tá a bá fẹ́ gbẹnu lérò ọ̀bọ̀dá yín nìsín ẹni àmọ́ gbẹnu lé àǹdẹ̀ ṣe ti rí pé àwọn comment section ti ń bi yín léèrè pé ṣe láti rí lọ́wọ́ ọ̀bọ̀dá yín ni ọ̀gá tí wọ́n sì sọ ní kámẹ́rà dànù a trust wọn a trust ọ̀gá tiwa pé so kámẹ́rà dànù. ẹ̀yin èèyàn ìka ní ẹ ṣàfẹ́ kí n dragi bọ̀dá ẹ̀
ẹ ṣàfẹ́ kí n dá ẹ ṣẹ́rí. ó ní ẹni tí ò fún yín ní respect. torí yẹn lè ṣe ẹ ṣàtì ẹ fẹ́ kí n bínú àbí ẹ fẹ́ kí n bínú. ọmọọṣẹ́ yóò súnwọ̀. ẹ fẹ́ kí n bínú. ọmọọṣẹ́ yóò súnwọ̀. mo mọ nǹkan tí kọ́mẹ́ wọ́n fẹ́ provoke mi. wọ́n fẹ́ provoke mi. àwọn ò ní jẹ́ kí ẹnìbọ̀dì kọ́ ọmọ jẹ́rìí wọ́n ní kan fi jẹ́wọ́ wọ́n ní kan fi jẹ́wọ́ ṣe gbọ́ ẹ ṣàfẹ́ gbé mi kọlu ẹni ẹlẹ́yìn. no ọ̀gá wa èmi ò kàn ẹ̀yin ò sí ẹ̀ kì í ṣe gbé kámẹ́rà èmi gbé kámẹ́rà ẹ̀yin ò kì í ṣe gbé kámẹ́rà ẹ̀ láti rí lọ́wọ́ wọn kò kàn wù yín ká ẹ̀ dírágì wọn ni. èmi gbé kámẹ́rà ọ̀gá wo kì í ṣe gbé kámẹ́rà. wọ́n ní kan fi are you also on percentage ṣe ń gbọ́ ẹ ṣàfẹ́ provoke wọ́n ní kẹ́ lọ mú tí gbogbo nǹkan tó ń fẹ́ kí wọ́n n ní kẹ́ ṣe gbé tí kẹ́ mú. Wúràbùnmí ẹgbẹ́ kí submission yín Yọ̀mí là ń sọ̀rọ̀ ẹ̀ Wúràbùmí. Yọ̀mí là ń sọ̀rọ̀ ibi àti sòtọ́ láti ṣe yẹ̀yẹ́. mo kàn sọ díẹ̀ mo kàn ní kí n sọnà ní pé láyé sí ẹni tí yóò bá respect ní pé ẹni tó bá respect yẹn ní pé yóò respect. wúrà àjọ dúró náà number one ṣé Mr. Láti tẹ̀ ń wò yìí ṣé wọ́n jọ ẹni tó ń ṣe camera down pẹ̀lú anybody ṣe rí brother yẹn wọ́n wà lóyà síyàwó wọn mi tí ì gbọ́ incident pé bóyá wọ́n ṣe camera down pẹ̀lú obìnrin olóbìnrin because wọ́n wà lóyà ṣó ti yẹn dẹ̀ ní ìlú òyìnbó láwà èèyàn kì í ṣàìdé ṣe camera down anyhow ìyàwó wọn lè lọ do àná dù ṣó ti yẹn so but mo mọ reason táwọn èèyàn ṣe ń ṣe kan tó ṣe ń kọ question wọ́n fẹ́ kínú bí mi kí n wá wọ́n fẹ́ kí n prove ara mi pé mi ò ṣe camera down irọ́ kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ ẹnu ni màá fi sọ ṣó ti yín wọ́n yín mú ẹ̀yìn mú òkè pọ̀ ẹ má wọrí kò sí camera down kò sí anything kò sáṣìírí kò sí ọ̀pẹ mi ò kí ní àṣírí lọ́wọ́ anybody èmi ò kàn fẹ́ bíi pé wọ́n no ṣe rí ìdí kan pàtàkì honestly ìdí kan pàtàkì tí ó fi difficult tí mi ò ẹ̀yin náà wò náà Naimoli mi lè ṣàìdé wá fún Naimoli Lagata náà mi lè ṣàìdé wá fún Lagata tó ó dẹ̀ ní ìdí kan pàtàkì ṣó ti yẹyin so ó ní kankan tí mo máa ń wò mọ́yàn mi ò kàn kí wọ́n máa ń pè mí dragging ló mọ̀ ta ló tún búlẹ̀ ní o dragging ó nídìí ó máa ń nídìí ó dẹ̀ máa ń nìkan tí mo máa ń wò mọ́yàn lára Mr. Lati True Justice ni wọ́n ṣó ti yẹn àwọn èèyàn náà máa ń fẹ́ pollute wọn torí pé nǹkan tó bá ti sọ fún wọn náà máa ń gbà anything tó bá ti wọ́n máa gbà eléyìí wọ́n máa gbà so kíní yẹn ò dẹ̀ da ṣó ti yẹn so reason nǹkan tí mò ń wò ní mi dẹ̀ lè wá. kárí pé jọ́sẹ̀ stop gaslighting ẹja mẹ́nu kúrò bẹ́ẹ̀ ẹja mẹ́nu kúrò bẹ́ẹ̀ ẹja sọ̀rọ̀ Yọ̀mí ọ̀gá wọ́n ní tí a bá torí epo jẹ́sí àtòrí iṣu jẹpo. but ẹja mẹ́nu kúrò lọ́rọ̀ yẹn ẹja lọ sórí ọ̀rọ̀ Yọ̀mí ẹjọ́ ọ̀gá okay but èmi ò tí fẹ́ mi ò fẹ́ ṣé ti yín so ẹja lọ sọ́dọ̀ Yọ̀mí. ẹja forget ẹ èmi mọ̀ pé sun wọn etí kan lọ́wọ́ ọ̀gá wa ni bọ̀dá yín Yọ̀mí ṣe rí ẹ wò ẹ̀yin comment section wọ́n bá yín ṣeré ní ọ̀gá wa àwa náà mọ̀ pé ẹ̀ ní secret lọ́wọ́ wọ́n ń jókì pẹ̀lú yín ni and then ẹ wò ẹ̀yin tẹ́ ẹ bá gbé Yọ̀mí wọnú J4M wá ẹ̀yin tẹ́ ẹ bá ti gbókù ìyá yín wọlé náà ni ẹ wá gbókù ìyá yín bọ́ ọ̀tá o ẹ wá gbé Yọ̀mí kúrò nínú J4M o ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ ẹ ti lọ rí iye ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ ẹ ti rí Yọ̀mí ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ ẹ ti lọ wú wá o ẹ wá gbókù ìyá yín Yọ̀mí ń da justice láàmú ẹni mà ti wáyé Olúnàgún òun náà ni ó mà ti lọ rẹ o ẹ̀yin tẹ́ ẹ bá gbé Yọ̀mí wọnú J4M wá pé kó wá mọ scam wọn ohun tó ṣe scam wọn kò kàn mí tó ń gbà tẹ́mi ò dáwó fún un bọ́ kó wá mọ distract wa nínú J4M àwo ò fẹ́ ẹ̀yin àwo ò fẹ́ mọ́ kẹ wá gbókù ìyá yín lẹ́rọ̀ kó tó di woro sí wo rárá kan gásà o láti bí almost bí 17 months or 18 months ní ìṣe ara ń kan wá burúkú tí Yọ̀mí bá ṣe ju bó ṣe yẹ kó ṣe lọ àṣàlà àké lórí bí káfọ́ gbogbo lórí káfọ́ níkùmọ̀ lórí ni o ara ń kan wá gidi ara ń kan gásà
Mọ́mì lérí ẹ̀jẹ̀ pàtẹ́wọ́ fún mi. Irọ́ burúkú. Pàtẹ́wọ́ fún mi, á ti yé yín bẹ́ẹ̀ ẹ má sọ síta. Irọ́ burúkú. Oya wúrà bù mí ẹ kọ́ntínú. Ara nǹkan wá gidi. Ara nǹkan wá gidi. Ẹ̀yin tẹ́ gbé lóṣì tẹ́ gbé anílé wọlé oyè níṣu sẹ́kọ̀n oyè nùsì. A sì mọ̀ pé oyè nùsì olè lòun jà ń gbébọn ní Yọ̀mí. Wọ́n náà kúfẹ̀ kan máa gbébọn kí gbogbo ayé mọ̀ pé ògidì olè ní ọ́. Kí gbogbo ayé mọ̀ pé olè gárọ́ ọlọ́sàpọ̀nbélé ní ọ́. Ó pé ju scammer tó ń fẹnu tó ń jágbá kiri lọ Yọ̀mí. Yọ̀mí stay on your lane. Wo bó ṣe wọ̀nyí ara nǹkan gásà wà láìta bá rí alẹ́ fọ́n kóńgbó lórí kùmọ̀ lórí ká sọ láàké gidi ni níbi tára nǹkan wá dé. Ó rí pójú wa ò rẹ́rìn rárá Yọ̀mí ojú wa ò rẹ́rìn rárá. A sì fojú sọ fún ọ a fẹnu sọ fún ọ a tún fi body language a tún fi rò fún ọ pé Yọ̀mí sí aláàfin ọ ààfin ò wá láti wá justice ó wá láti wá pọ́kẹ́tì àpò ẹ ló wá dù Yọ̀mí pọ́kẹ́tì àpò ẹ ló wá dù. Nígbà tó wá tún ṣe wọ́n wá ní wípé o èwo ra fóònù méjì o rà fún wọn ní fóònù 2 o tí wọ́n bá fẹ́ ṣe forensic o tí wọ́n bá ti láwọn ò ní fóònù ó ti sáré kó jáde àwa níbí Yọ̀mí orí ẹ̀ burú ni orí ẹ̀ burú bí egun ti ń lé wèrè ní ta ló ní NGO Yọ̀mí ta ló ní NGO ta ní NGO olórí ẹbí bí ó lè rè simple question lásán. Ta ló wá ní fóònù wọ́n ní NGO ló rà Yọ̀mí ṣé wọ́n kọ́ ló NGO ṣé wọ́n gan kọ́ ní NGO ní Yọ̀mí ta ló wá ní ta ló ní fóònù ọwọ́ ẹ̀ olórí burúkú ìgbà tó bá yá nísìn ìgbà owó gan ló ní sọ pé ó fẹ́ ra lé sílẹ̀ kíkan fi ṣe forensic Yọ̀mí ìgbà wo ló ní wọ́n ní àwọn ọlọ́pàá nídìí àwọn sọ́tún ní ìdílé Lẹ́kì kán fi ṣe forensic olè gbàǹgbà ní Yọ̀mí ìyáyé Yọ̀mí mọ̀ ti bàjẹ́ o. Wọ́n wá pariwo Yọ̀mí gbé nǹkan dání o Yọ̀mí gbé nǹkan dání olóòbùkú ó rí dúró sí wáyé bí ẹrù wèrè ìdí Yọ̀mí ga àti ìdí mi bóyá tá a bá mọ̀ ó báyà gan ni òfin ṣe sáì tí òfin ṣe dédé ara wọn ló ń kú ọkùnrin rùn dí òfòókì Yọ̀mí ó rùn dí òfòókì wọ́n wá ló gbé nǹkan dání o ó gbé nǹkan dání o ó gbé nǹkan dání ìdí ní ẹ̀rì mọ̀ yí orí níbi orí eku yìí Yọ̀mí sáyé ẹ fẹ́ ta ni Yọ̀mí tó wá ń parọ́ lórí burúkú àwọn ọ̀rọ̀ tí ò jọra wọn ó lọ sí station ojoojúmọ́ ni wọ́n ń pè ọ́ sóńtù ni àbójoojúmọ́ ni wọ́n ń pè ọ́ ní kí ni wọ́n ti pe station kejì yìí sójoojúmọ́ ni wọ́n ń pè ọ́ pàǹtí àti sóńtù ni tí wọ́n bá wá pé ọmọ ní sóńtù lọ ó wà lójú ọ̀nà sóńtù ló ti ń bọ̀ Yọ̀mí tá ń gbógun ayé lé ọ lọ́wọ́ Yọ̀mí tá ló gbógun ayé lé ọ lọ́wọ́ tó ń rú kí ṣé ojoojúmọ́ làwọn ọlọ́pàá yìí invite ẹ̀ sí sóńtù ni àbójoojúmọ́ ni wọ́n ń pè ọ́ pàǹtí tó àmọ́ ní sóńtù ni wọ́n ti ń bọ̀ pàǹtí ni wọ́n ti ń bọ̀ olórí burúkú olórí burúkú aṣòṣì mọ́mọ́ bíi ẹran léyà òun wá ń parọ́ olórí burúkú kí irọ́ ti báyé Yọ̀mí jẹ́ lè ká Yọ̀mí mọ́ bí lè ká mọ́ one corner tẹ́ ẹ bá ti ń ka báyìí ní ọmọ yọ́bọ́rọ́ olòṣì olè yọ́bọ́rọ́ ni Yọ̀mí bẹ́ẹ̀ bá ti ń ká mọ́ one corner báyìí ní ó tún mọ́ yọ́bọ́rọ́ Yọ̀mí ta ló tírèènì ẹ̀ ná actor tiẹ̀ ta ń tírèènì ẹ̀ Yọ̀mí tó fi wá jẹ́ pé nínú orí burúkú tó ń pa akiri ó gba masters àti degree irọ́ bayé ẹ̀jẹ̀ tí wọ́n bá wà àgbà kàmá ìwọ go perfect ju Oyènúsì lọ Yọ̀mí ó perfect ju Oyènúsì lọ ó wá ń parọ́ olórí burúkú ó parọ́ òṣì èyí last month ló pariwo Wùmí lọ surrender rẹ sí ní arrest station àjẹbẹ́ o fẹ́ rí wèrè o dákun ní so ti ó wà wá mọ̀ ní ti Wùmí ètí rí wèrè kankan o kó sì jẹ́ pé ogun ayé ti ń lé léyìn òkì Wùmí ètí rí wèrè kankan lò sí ẹnu ló níbi ìtajà kàrà Wùmí lọ surrender rẹ lọ submit rẹ sí ní arrest station olórí burúkú tó wá jáde lánàá ó wá ń pariwo lórí burúkú ń pariwo sósì ń jáde ń di wèrè jákun Yọ̀mí sí ti ẹ̀fẹ̀ tà sí ọ̀fi sí ọ ni ó tún wá pariwo àwọn fámìlì yẹn máa rí wèrè Wùmí gan tó pààyàn gan kèétí rí wèrè látọ̀dọ̀ rẹ ká tó wá láwọn bàbá ṣé bàbá ló wá fẹ́ rí wèrè látọ̀dọ̀ rẹ Yọ̀mí dákun torí ọlọ torí kò yé mi o wọ́n sì ń pariwo Yọ̀mí ó gbé nǹkan dání ó sáti wà ní J4M nísì àti tó báyá bíi 4 months àbí 3 months Yọ̀mí ó rí nǹkan kan gbélẹ̀ fún wọn o kàkà bẹ́ẹ̀ ìdí olórí burúkú ló ń rú kí àti róòfò Kóredé your daddy is coming ìgbà tó bá fi di next month nísì ó tún ṣe Kóredé your daddy is coming very soon torí ó tún gbé rọ nígbà bá tún ti ṣàjọ fún ọ tó tún ti gbà tó ti dodidi ó tún gbé rọ ìgbà náà ló tún sọ pé àwọn assassin kan tó ń lé ọ kí o wọ́n pọ̀ sùn lẹ́ka o
ó ti rí wọn ti di school bag olòṣì ó gbé school bag tó sẹ́yìn ibi tọ́mọ ewúrẹ́ wọ́n wá ṣe àwọn assassin aráfò òun wọ́n lé òun kí Yọ̀mí ṣe bí láàrin èmi àti ó sọ wípé kò sálágbára kankan bí kankan ni orin tó fi máa ń sorin kọ lórí platform ẹni Yọ̀mí wà ní kò sálágbára kankan bí kankan kò sálágbára kankan bí kankan àwọn kéré Yọ̀mí kí wá ló tún jókòó yé wa pé ńgbà tó wọnú ẹ̀ tán ó kẹnu kí ní kẹnu fún ọ Yọ̀mí kí ní kẹnu kí ní lódìdí fún ọ wèrè oníròfò olòṣì ẹlẹ́nu pìpìrì bí dọ́mọ̀lú olórí burúkú ọba ṣe ó kẹnu ọgbọ́n wọbẹ̀ kan kẹnu Yọ̀mí sórí páyé ẹ̀ tìta fi J4M múlẹ̀ Yọ̀mí kó tó di woro sí woro a sì tún bọ́ sọ lọ́wọ́ ẹ̀rọ báyìí ìgbà tí ó bá fi dédé dọ́pẹ́ àtàárọ̀ àtọ̀sán àtalẹ́ láàfin mọ́ la. kí ló ṣẹlẹ̀ I need to stop. Network ó máa bring it down. Ẹ má bínú network ni. Ó lè ní Yọ̀mí honestly kò ń sọ̀rọ̀ pé bóyá yàn kàn ń báyàn jẹ́. ṣé o rí wípé ayé ẹ̀ ti ta ṣé o rí wípé ìpàdé tó bá wọn pariwo mọ sunkún pátápupa olórí burúkú pátápupa ti dé pátá gírímọ̀ wèrè lọ́wọ́ Yọ̀mí ẹnu ẹ dùn rọ́bà yí ẹ jẹ́ ẹnu Yọ̀mí dùn rọ́bà ti ẹ jẹ́ pátápupa òun gbowó lọ́wọ́ wọn o tún gba pátá ń di wọ́n sì ló gbé nǹkan dání wọ́n ní 3 seconds video tó ń rú kí àwọn ọlọ́pàá láwọn ò lè use àwọn ò lè lò Yọ̀mí ó sì ń parọ́ fún wọn níta commissioner of police CP olórí burúkú bá ti lọ bá wọn ya fọ́tò tó ti fún wọn tó ti bà wọ́n lọ́wọ́ tẹ̀ ti jọ ya fọ́tò inú wọn tí wọn náà ti dùn pé Yọ̀mí is doing well Yọ̀mí ìsìn ti ìkábọ̀ yín lọ́pọlọ ń fọpọlọ gbogbo yín ṣeré ìfi ìkábọ̀ yín lọ́pọlọ ń fọpọlọ gbogbo yín ṣeré ẹ̀ sì ń pariwo pé Yọ̀mí gbé nǹkan dání Yọ̀mí gbé nǹkan dání ẹ̀ ń pariwo kí wọ́n lẹ́ fídíò tí ń gbé kí àwọn ò lè lò ó kí wá ní problem ẹ Yọ̀mí tó bá jẹ́ pé olójútì ni wàhálà ó yẹ kó o ti fi J4M yóò yẹ kó o ti fi sílẹ̀ tipẹ́ ṣùgbọ́n bí àìlójútì ìwà jìbìtì ìyá lọ́kọ́ ló ń kígbe ọ̀já ní onílé fi bó tiẹ̀ mọ́lẹ̀ Yọ̀mí inú ẹ̀jẹ̀ rẹ ló wà ó sì ń jẹ gbogbo ẹ̀ náà ó ń tóbi bí akọ màálù ni Yọ̀mí ó ń jẹ gbogbo ẹ̀ náà ó ń tóbi bí akọ màálù orínú gbúngbú bí orí ìsàwùrù yìí ó lò sí akúmọ̀ mojú dìde ẹja kò tẹ́ ṣé wọ́n fi sí ọ ni fi J4M múlẹ̀ kókó sì lọ́sẹ̀ bíbí kan ló ti ráre wá tẹ́lẹ̀ ibì kan wọ́n ti lọ wú ọ wá náà ti lọ wú ọ wá padà bí wọ́n ti lọ wú ọ wá Yọ̀mí òkú Instagram ni ọ padà síbẹ̀ òkú Instagram ni ọ padà síbẹ̀ má dá J4M má dàrú fún wa mọ́ ọ wà mọ́ sunkún wèrè èyí Ìyábọ̀ Òjó bẹ́ẹ̀ lórí burúkú rẹ̀ ńjọ́ wo ló ti pè Ìyábọ̀ Òjó síta ńjọ́ wo ló ti pè ń bóyá pé kankan náà níyín wọ́n jọ fi yín síbẹ̀ ni ẹjọ́ fira yín síbẹ̀ ni ńjọ́ wo ló ti pè Ìyábọ̀ Òjó kó tó ti pè síta ó ti dráàgì ẹ̀ wọ́n wá bí the second CCTV camera ó lọ ó di wẹ́lo warrant of arrest Wùmí ó lọ ó lulẹ̀. Thank you sir for the money gone Mr. King God bless you sir. Yọ̀mí ṣé wọ́n fi ṣí ẹni oríṣi nǹkan mẹ́ta ló ti mú jáde ó ti lulẹ̀ wọ́n sì tún insist pé ó gbé nǹkan kan dání ló burúkú yóò jẹ ṣègbósọ yóò jẹ yín iwájú mi ó yọ aládàáwó olóṣì burúkú yóò gbé yín lẹ́nu òní Yọ̀mí ṣe pé ayé rẹ̀ fẹ́ ta Yọ̀mí ṣe pé tí ẹ fẹ́ yẹ Yọ̀mí ṣe pé tí ẹ fẹ́ yẹ olóṣì ìkà ni ọ́ ìkà olè ẹkígbó olè Yọ̀mí olè ni ọ́ olè alára gbàgùn bí ara ọ̀pọ̀lọ́ ó sì ń jẹ gbogbo ẹ̀ ló tó lọ tíǹtì run nínú owó òkú Mohbad tó wá gbà ó lọ tíǹtì run olórí burúkú dàbí arúgbó mèsòrò ó dàbí arúgbó mèsòrò tá ń sọ pé ó fi ìtì ẹ̀ ṣé tó fi ń gba pátánì wọn yìí Yọ̀mí gbogbo yóò ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ káyìn ni ẹ mọ̀ ṣàpapín kẹ àwọn náà sì mọ̀ pé rọ́lẹ̀ ń parọ́ fún rọ́ ni ẹjọ́ ń tanra yín jẹ ni Yọ̀mí ẹjọ́ ń ṣàpapín ni olè ní gbogbo yín olè ní yín ní òjẹ́ lè fi J4M múlẹ̀ olè ní yín bẹ́ẹ̀ làwọn kan náà sọ pé ẹjọ́ ẹ lè mọ̀ rí mi lọ́la o ó ti sú mi o mo wà nǹkan lóòsì ni o
àsìgbà tá torí wọn láàrin tó bí 2 hours àbí 1 hour lè fi jẹ́ fọ ẹ̀ múlẹ̀ ìbẹ̀lẹ̀ tí ń jẹlẹ̀ tí mu ìjẹ́wé bí òní wọ́n pawọ́ ẹjọ́ o mi ò dáko èèyàn o ẹ sọ pé ó ti sú ní ẹ rí nǹkan kan Yọ̀mí ló lè gbé yín débẹ̀ àbá àmọ́ ẹ lè mọ́ rí mi lọ́la o torí Yọ̀mí ló lè gbé wa débẹ̀ àwọn àkólósí láàrin 1 hour tó ti rí wọn ń ta padà Yọ̀mí lè fi jẹ́ fọ ẹ̀ múlẹ̀ ìbẹ̀lẹ̀ tí ń jẹbẹ̀lẹ̀ tí ń mu ẹ ti rí jẹ́ fọ ẹ̀ mú bíbà pé ilẹ̀ lè fi survive kò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ bá ṣe tó ń ṣe ní the right way ó tún dáa ìkàdá fi ń ṣe ẹ wá ń castigate bàbá ẹ lẹ́ wá justice wọn á gun panel ẹ̀yìn wá wọn lè ní bàbá ò fẹ́ justice o bàbá rí ó rògbò ọmọ rẹ̀ nù lé o bàbá rí bó ń ṣe sọmọ rẹ̀ o ẹ̀ẹ́dẹ̀ lẹ́ wá justice ẹ sì ń castigate bàbá ọmọ ẹ sì ń nẹ́ẹ̀lì bàbá yẹn ẹ sọ̀rọ̀ sí bàbá yẹn bí gbà mí bí kẹ́lómi tí ò mọ bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ láti ilẹ̀ bí kò sọ bàbá yẹn láàké lórí ni kí wá ní justice wo wálé ọlẹ́ ń wá ìka ní gbogbo yín Yọ̀mí fi jẹ́ fọ ẹ̀ múlẹ̀ tó bá ti fẹ́ rìn wọgbó lọ tó bá ti fẹ́ rìn lọ lóòyẹ̀ fi jẹ́ fọ ẹ̀ múlẹ̀ ìka ní olóṣì olè ẹ jẹ́ lómi inú sọ̀rọ̀ gàwá torí pé ọjọ́ ti lọ. all right thank you ọjọ́ ti lọ lóòótọ́. thank you wúrà kí ló dé náà kí Prince sọ̀rọ̀ Prince. dájú Prince ẹ̀ka lẹ́tà wúrà Bùnmi kí ló dé náà mo ti rẹ́rìn ojú ti ń ro mí torí omi ń dà lójú mi ni mo ṣe ń rẹ́rìn. ẹ̀ka lẹ́ o tí eyín wúrà Bùnmi bá ti yọ máa dúró ẹ̀. dájú Prince ẹjọ́ sà kẹ́ tó sọ̀rọ̀ mo fẹ́ kọrin kan fún yín sà ẹjọ́ sà. bàbá o bàbá o bàbá o. Olúwa dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o. Olúwa dá bàbá sí fún wa. Wọ́n rò kó ti tọ́, wọ́n tún wá rò kó ti parí. Ọ̀nà t'Olúwa gbé gbà ó tún jẹ́ ọ̀nà ìyanu. Ẹ wò ẹ tún wò. Ẹ wò ẹ tún wò. Ọlá òótọ́ ọlá kò sẹ́yìn yaburata. Original Prince. Thank you sir. Yaburata. Ọlá òótọ́ ọlá kò sẹ́yìn yaburata. Our original Prince. Original Prince. Nífẹ̀ẹ́ lomi ṣe yín dájú wa. Nífẹ̀ẹ́ lomi ṣe yín. God bless you sir. We appreciate you sir. We thank you. We appreciate you for all you do for justice. Thank you, sir. Continue with your submission, sir. We love you, sir. Yeah, thank you very much. I really appreciate everyone. Ekweto, Mommy Coffee, Ekweto. Gbogbo nǹkan tẹ̀ sọ látara gbogbo ẹni mò ń gbọ́ láti ìbẹ̀rẹ̀ títí dópin. Ṣé rí ọ̀rọ̀ Yọ̀mí láti everybody ti mọ̀ wípé kò gbogbo intention ẹ̀ lórí owó ni gbogbo eré tó ń takìtakìtakìtakìtakìtakìta tó ń ṣe yẹn is for money because kò sí kankan tó ṣe successfully láti gbà tó ti ń dáwọ́ lé àwọn ọkọ̀ ẹ̀ òun ló máa bẹ̀rẹ̀ òun náà ló máa bàjẹ́ òun ló máa bẹ̀rẹ̀ òun ló máa bàjẹ́. When you start this thing wípé ọ̀rọ̀ CCTV ìwọ náà ló gbé CCTV wọ́n ló bọ́ọ̀sì ẹ̀ fún ara ẹ̀ a máa sọ fún ẹ̀ ń gbà pé you talk too much you talk too much you talk too much tó bá tẹ̀ rí lóòótọ́ lórí CCTV lórí everything tó bá pe àwọn tó wà lórí ẹ̀ wọ́n irú àwọn bàbá kí lórúkọ man tó wà ní Amẹ́ríkà ẹ̀ tó pè wọ́n directly pé nǹkan báyìí kó wọ́n pa
báyìí ni mo rí o. Please help us to power tap o, please. Báwo la ṣe máa ṣe wọ́n á mú suggestions sílẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe, but instead of that you come to social media abẹ́rẹ́ sí boss abẹ́rẹ́ sí at the end of the day all those things will be busted. Ṣé ìgbà tẹ́ bá wá sórí social media tẹ́lẹ̀ rí CCTV jáwọn tí wọ́n ní àwọn ọ̀tá tẹ̀ ń bájà ẹ̀ wọn ò ní lọ wo ọgbọ́n táwọn náà máa dá sí tó yẹ kó máa fi bà gbogbo information yẹn jẹ́ ni. Wọn náà ò ní dúró náà wọn ò ní dúró wò gbogbo ẹ̀ la sọ fún pé you talk too much kò tún dúró ń bẹ̀ ó tún bọ́ sọ̀rọ̀ 3 second video ó gbé 3 second video ó lọ gbé lé Kàrímọ́ lọ́wọ́. Kàrímọ́ kẹ́ni àwọn fámìlì ẹ̀ ló wà in charge àwọn nǹkan yẹn and you are looking for justice. Ẹ̀rí kó stupid nìyẹn ìyẹn bọ́ síta ó pariwo ẹ̀ síta pé wọ́n náà ti rí 3 second video wọ́n tètè mọ nǹkan tán máa ṣe wọ́n lọ dẹ́bù ẹ̀ and they went to the police. Àwọn gbọ́n jù ẹ lọ they quickly went to police pé kán arrest Dàmọ́lá. Àwọn plan ẹ̀ ní now let us arrest Dàmọ́lá pé wọ́n tà fún ni nǹkan kan from there wọ́n gbé kéèsì ẹ̀ kúrò níbi tí wọ́n ti gbé lọ wọ́n gbé lọ sí command ibi tó ti mọ̀ pa wọ́n léèyàn sí tán lẹ́sẹ̀ sí. Before you get there your case is dead on arrival. Kò sí nothing you can do on that 3 second video anymore. If you do anything any silly thing wọ́n máa arrest ẹ̀ ní ẹ lọ kọ́lẹ̀. Because tó bá jẹ́ pórí ẹ̀ pé lórí 3 second video yẹn bàbá Alọ́ba àti lọ́ọ̀yà San ló máa pè ló máa ní kókó báyìí mo rí báyìí wọ́n á jọ lọ rí Sanṣítù wọ́n á wo ọgbọ́n tó lè ṣe sí. Àwọn ọlọ́pàá ò ní dún màwúrú mọ́ Sanṣítù wọ́n ṣe ń dún màrú mọ́wọ́. Tábàtẹ̀ rí àwọn aya bọ̀dì kan tó ń gbọ́wọ́ lé kéèsì ẹ̀ mọ́lẹ̀ tó bá rí Sanṣítù lórí kéèsì yẹn wọ́n á sá sẹ́yìn. Then Sanṣítù can present that case in coroner inquest and the judge the magistrate will give them order to produce that thing the full video á fún wọn ní ọ̀dà lé lórí ni wọ́n máa lọ gbà wá ìyẹn ò nídìí iṣẹ́ ọlọ́pàá rárá. Wọ́n máa give order that the court need so wọ́n á mú gbogbo 3 second video yẹn káwọn lọ sọ fún ọlọ́pàá magistrate pé àwọn ti delete ẹ̀ tán bá ní ṣẹ̀wọ̀n. Wọ́n á ṣẹ̀wọ̀n náà because when you go to the judge and tell that mo ti delete ẹ̀ o ti delete evidence that is enough for you to go to jail because statement kan ti wà nínú kíní tó wà lọ́wọ́ ẹ pé I know they push my brother or that statement lásán even without the video that statement they push my brother or I know who killed my brother ìyẹn ti tán fẹ́ni tó kọ statement yẹn láti ṣẹ̀wọ̀n because 2 of you are living in that building and it's an homicide case. Tó o bá mọ nǹkan pa ẹ̀ náà ò ní kọ́ náà ò kì í ṣọmọdé náà ẹ mú kí o kàn bá kéèsì ẹjẹ́ òun bàjẹ́ fúnra rẹ̀ wá ń pariwo pa the police are working and everybody know that the police are not working. They say police are now gbà tán wá fọ́ọ̀kì díẹ̀ fún sí ìwọ tó ní wọ́n kọ warrant of arrest fún yàn ẹni tí wọ́n kọ warrant of arrest fún ojoojúmọ́ ló ń lọ sí interview káàkiri ojoojúmọ́ ló ń lọ sí club ló ń lọ party ó dẹ̀ ní ó kọ warrant of arrest fún ọ̀dẹ̀ burúkú àwọn dìdìrín kan náà ń dáwó fún káàkiri títì òṣì ló ń ṣe ẹ má dá lóhùn òṣì ló ń ṣe ẹ jẹ́ gbogbo ó tún ti ń tàn wọ́n síwájú sí i wọ́n fẹ́ ṣe òun máa ṣe protest I will do protest adigun kan má wọ̀rí tí ó bá jẹ́ kirikiri nílé ẹ̀ má wọ̀rí wọ́n bẹ̀rẹ̀ fi pamọ́ ni gbogbo ẹ̀rọ máa lọ tọ́jú ẹ̀ sí
I do protest. Yellow to my bula once. I want to do protest. I want to do protest. Or the more. Oponu. Jerry ọ̀rọ̀ láti tẹ̀ sọ lẹ́ẹ̀kan ẹ̀ láti ìṣẹ́rí bínú láti ṣe rí láti yéèyàn kan tó ó soft kò lè ṣe wàhálà kò lápọn kan lọ títí torí ẹ̀ ni wọ́n ṣe ń play on his intelligent gbogbo àwọn tó kó mọ́ra yẹn they are playing on his intelligent several times mo ti sọ fún un pé these people are just using you. And at the end of the you, tó bá use ẹ wọ́n máa blackmail ẹ lẹ́yìn ni because tí wọ́n bá ti tan show ẹ báyìí wọ́n máa wá la ẹpọ̀n mọ́lẹ̀ ńbẹ̀ ni ibẹ̀ náà máa wà títí ilẹ̀ máa fi ṣú iye tó bá jẹ́ pé ẹni tó níṣẹ́ ni ṣe máa rí wọn lórí show yẹn. Anike Titus, thank you so much for the stars. Ẹ ṣé gan, thank you for the stars. ṣé bá wa sọ̀rọ̀ ni. So àwọn yẹn ò níṣẹ́ náà so ibi tọ́dẹ̀ ti máa jẹ náà ń wá. Thank you for the stars. Ẹ ṣé gan, God bless you. gbogbo kan á máa gbọ́n lẹ̀ fáwọn náà so that was reason why and tọ́ba dẹ̀ ti mú suggestion wá fún láti òun náà ò ní choice ó máa gbà á ni because kò fẹ́ ṣẹ̀wọ̀n.